I do not trust anybody. I trust God and myself. Sí ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n fi máa gbógun tira wọn. Mo wá kojú sí Ọlọ́run, mo lọ sórí òkè. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. 070 30 83 48 91. Mama. Yes, sir. Kí ló wà láàrin ìránṣẹ́ Ọlọ́run sí ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n fi máa gbógun tira wọn? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ o. Ohun tó wà bẹ́ẹ̀ ni ìlara. Ìlara wà nínú iṣẹ́ ìránṣẹ́ ni. Ìlara wà nínú iṣẹ́ ìránṣẹ́. Torí pọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé èpè ó yàtọ̀ síra wọn. It's level by level. Ibi tọ́lọ́run bá pè ẹ́ sí, ibi tó bá fẹ́ lò ẹ́ dé, ò lè kọjá bẹ́ẹ̀. Ẹ tọrọ yẹn sọ. Ibi tí Ọlọ́run bá pè èèyàn sí àti ibi tó fẹ́ lò dé kò lè kọjá bẹ́ẹ̀. Bó ti wù kó lára tó. Àwọn kan wà èpè tá a pè wọ́n, èpè wọn jákèjádò ayé. Kò dẹ̀ sí bó ti wù kí wọ́n ní ìdojúkọ tó wọ́n á débẹ̀. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé èpè rural area lọ́lọ́run pè wọ́n sí. Èpè abúlé. Èpè abúlé ni. Ibẹ̀ lògùn wá dẹ̀ farahàn tí wọ́n bá ti wo bòmí. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé èpè tọ́lọ́run pè wọ́n ó lè mọ́ kọjá territory ibi tí wọ́n wà. Ṣùgbọ́n tí wọ́n bá farabalẹ̀ gbóhùn Ọlọ́run tí wọ́n gbọ́ràn, kódà ibi tí wọ́n wà lògùn wọn á ti farahàn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Ẹni tọ́lọ́run pè fún pé àgbáyé, ẹni tọ́lọ́run pè rural area, a máa gbógun tì í, a máa lára ẹ̀. Nínú lára yẹn lẹ́lòmíì ti ń sọ ìpè ti ẹnu. Nínú lára yẹn lẹ́lòmíì ti ń wọnú tí ò yẹ kó wọ̀. Tó bọ́rọ̀ ṣe ìránṣẹ́ ti rí nìyí. Alẹ́ òun bẹ́ẹ̀ sì jẹ́ obìnrin. Ṣé ẹ ní ẹni tẹ́ fi ń ṣe àwòkọ́ṣe? Tàbáyọ ti Jésù kú. Tàbáyọ ti Jésù kú. Ṣé rí lóòótọ́ mo lè mọ́ tí ìsalábàápàdé ẹni tí mo fi ń ṣàwòkọ́ṣe rí. Ṣùgbọ́n láti day one tí mo ti ní ìlàkọjá ọkọ yẹn ni mo ti mọ gbọ́ ìtàn Màmá Bọ́lá rẹ̀. Bí ti bò. Pé Màmá Bọ́lá rẹ̀ náà nínú iṣẹ́ ìránṣẹ́, àwọn náà ò pẹ́, ọkọ wọn náà ò pẹ́ lọ títí. Wọ́n dẹ̀ lórí ọ̀fẹ́ àti dúró. Iṣẹ́ ìránṣẹ́ wọn dẹ̀ làmìlaka káàkiri. Bí mi náà ṣe wá pinnu lọ́kàn mi nìyẹn pé tó bá ti jẹ́ wípé Ọlọ́run ti ran Màmá Bọ́lá rẹ̀ lọ tá a dẹ̀ ń rí báyìí, òun á rìn mí náà lọ́wọ́, and I give glory to God. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báyìí pé ọdún kọkànlá ń bọ̀ báyìí. March ló máa pọ́dún kọkànlá. Ṣé kò dẹ̀ pa ẹ́ lára gẹ́gẹ́ bí obìnrin? Kò pa mí lára o. Mi ì rí ìpalára kankan nípa ẹ̀. Àwọn àgbà kan wà tó jẹ́ pé medically mo lọ fún medical test kan nígbà tí mo ní àwọn bíi ìmọ̀lára kan nínú ẹ̀tì. Nínú ara yín? Bẹ́ẹ̀ni, mo wá lọ fún medical. Mo dẹ̀ ṣe débẹ̀ tí dókítà yẹn ṣe test, wá ṣàwọn àlàyé kan pé ọkọ mi ń kọ́, mo wá ṣàwọn àlàyé fún wa ní àwọn pé ó wà nínú nǹkan tó ń ṣe mí yẹn. Ó wà nínú àwọn. Ó dẹ̀ fún mi láwọn ìtọ́jú kan, ó advice mi. Nígbà yẹn lèmi tó wá padà wálé. Mo wá kojú sí Ọlọ́run. Mo lọ sórí òkè. Mo lọ gbàdúrà nínú Ọlọ́run. Wàá ràn mí lọ́wọ́ ni. Wàá mo wo àwọn kan nínú Bíbélì. Paul Àpọ́sítélì náà sọ pé ẹ̀gún kan bẹ lára. Ìyẹn Paul Àpọ́sítélì. Bẹ́ẹ̀ni, èmi náà wá ní ẹ̀gún yìí o, wàá mú kúrò. Mo gbàdúrà gan, gbàdúrà yẹn kó tó di àkókò tí dókítà ní kí n padà. Ìgbà tí mo dẹ̀ padà débẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, ogun yẹn ṣe látọ̀dún. Kò dẹ̀ sí anything. Ọlọ́run yẹn ràn mí lọ́wọ́. Mi ò ní challenges tó jù bẹ́ẹ̀ yẹn lọ. Ọmọ ṣe bí pé kẹ́ rọ́kùnrin nígbà tọkọ yín kú. Ìyẹn tiẹ̀ ti kọjá. Jésù ti dúró. Àtọjọ́ yẹn náà ni mo ti gbójú mi sí ọ̀dọ̀ Jésù. Mo gbé ọkàn mi kúrò lọ́dọ̀ ọkọ. Sẹ́yìn ilẹ̀ fẹ́ lọ́kọ ni. Torí tẹ́ bá wo ìgbà yẹn ṣe kéré nígbà tọkọ yín sáré tó wọ́n ṣaláìsí. Tó wà lọ́kàn mi. Bàbá láti ìbẹ̀rẹ̀ ayé mi wá, iṣẹ́ ìránṣẹ́ ó máa ń jẹ mí lógún.
mo sì ní ọkàn pé èèyàn ò lè fẹ́ ṣiṣẹ́ Olúwa pẹ̀lú ìdọ̀tí àbí ara èrí tó bá jẹ́ wípé ẹni tó fẹ́ ṣiṣẹ́ Olúwa ní tòótọ́ tí mo fi kún yẹn yóò mú èrí kúrò ńbẹ̀. So ló jẹ́ kí n ti pinnu láti ìgbà àkọ́kọ́ lóòótọ́ gbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ mo bira mi léèrè pé will I be able to endure it? Question yẹn mo kọ́kọ́ bira mi torí mo wọjọ́ orí mi, mo wo ẹrù tó wà ńlẹ̀ fún mi, mo wo àwọn ọmọ tó wà ńlẹ̀, mo wo ọjọ́ orí mi, mo béèrè lọ́kàn ara mi, mo wá sọ̀rọ̀ mo níwẹ̀ mo mọ̀ pé orí ọ̀fẹ́ Ọlọ́run ó tó fún mi. Nígbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ní ọdún àkọ́kọ́, ọdún ẹ̀kejì, ọdún ẹ̀kẹta, bàbá ojú mi rí. Ojú yín tó rí yẹn gangan mo fẹ́ kẹ́ ẹ sọ. Nítójú mi rí ni wípé bẹ́ẹ̀ ṣe jókòó yìí, tí bá jókòó ti ẹlòmíì, àpò mo ń bẹ́ ẹlòmíì sọ̀rọ̀ jù wọ́n á ti tún gbọ́kàn sí pé ó ti ń fọkọ wá. Èkéèsí mọ̀mọ́ yẹn, ẹ wo orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Láwọn èèyàn. Bẹ́ẹ̀ ni, àìmọye ọ̀rọ̀ tí mo gbọ́, ṣùgbọ́n torí wípé ṣe rí ó dáa kí gbogbo èèyàn ó rí ọ ní olótìtọ́ kó mọ́ sí àgàbàgebè sí ohunkóhun, mọ́ fàgàbàgebè sí Olúwa. Àwọn àgùntàn tí Ọlọ́run kó sí abẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí wọ́n mọ̀ wípé èmi kì í ṣàgàbàgebè, mi ì dẹ̀ kí n fi dúdú pe funfun. So nínú wọn gan làwọn kan pè wọ́n sọ fún wọn pé ìyá yín wò ẹni tó ń fẹ́ báyìí, ẹni tó fẹ́ ẹlòmíì gan ti jà kí n tó débẹ̀. Mo dẹ̀ sọ pé kò wọ́n fẹ́ lé mi kúrò lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé èmi rò wípé àjọ bẹ̀rẹ̀ papọ̀, àjọ dàgbà papọ̀ nípa àwọn orú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó jẹ́ kí n isolate ara mi láwọn ìgbà kan. Ẹ̀mọ̀ kó tẹ́ bá dẹ̀ wà ní ìkóríta tó tún wá dá wà. Ìnira lájẹ́ o. Àwọn wòlíì obìnrin tí ò lọ́kọ, ẹ mọ̀mọ̀ fọkọ yín sílẹ̀ fún wọn àti bẹ́ẹ̀ lọ. Kódà mo rẹ́ni tó confront mi wá nínú àwọn obìnrin torí pé lóòótọ́ ọkọ rẹ̀ jẹ́ ọmọ nínú ẹ̀mí ni o. Sí ọkọ tẹ̀yìn. Sí ọkọ tèmi. So kò dẹ̀ jìnnà síbí òun náà ṣe sojú ó sẹ́yìn awá bí yìí a bá wa sọ̀rọ̀ nígbà mi tọkàn mi bá tó bá pè mí lórí fóònù báyìí ó lè jásìkò tí mò ń sun ẹkún lápè mí tó bá wá pè mí tó ti gbọ́ sàbó ṣe wà níbi tó wà yẹn nílé yẹn lá máa bọ̀ á ní mọ́mì kí ló tún ṣẹlẹ̀ mọ́mì kí ló tún ṣẹlẹ̀ òun ló jẹ́ kémi wọn súnmọ́ra ń gbà náà ìgbà tó dẹ̀ rí bẹ́ẹ̀ táwọn náà gbọ́ everybody kò sí nǹkan tí mi lè fi búra ẹ̀ kò sí nǹkan kan láàrin mi àtọkọ yìí ọkọ ẹ̀ náà dẹ̀ jòyè pé láéláé ṣé ìyá àmọ́ tó mọ̀ mo ní láéláé ìbẹ̀rù Ọlọ́run làwa fi gbà sí Olúwa òdìlé kúrò so àwọn nǹkan yẹn ni mo dojú kọ ní gbogbo ìgbà yẹn títí tó fi wá fún mi lórí ọ̀fẹ́ tó fi jẹ́ pé báyìí gan mi ò fi gbogbo ara fara mọ́ ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ ọkùnrin kì í ṣe torí pé ẹ̀rù ń bà mí tàbí nǹkan kan ṣùgbọ́n torí pé káwọn èèyàn mọ̀ bá mọ̀ sọ̀rọ̀ òdì tàbí sọ tó lòdì ó jẹ́ kí n gbà pé èmi pẹ̀lú Ọlọ́run. Ṣùgbọ́n ó sì wù yín pé kẹ́ tó fẹ́ ọkọ. Ìyẹn ti lọ. Ó ti kọjá kò tiẹ̀ wá sérò ọkàn mi. Ẹ ti dọkùnrin finally. Bẹ́ẹ̀ ni sà. Kò sérò yẹn lọ́kàn yín mọ́. Kò tiẹ̀ sí ní èrò ọkàn mi. Bọ̀ nígbà kan sọ wà. Ṣé ẹ mọ̀ mo ti sọ níbẹ̀rẹ̀ pé nígbà tọkọ mi ṣẹ̀kẹ̀ṣẹ̀ kú kò sẹ́ni tí ó ṣe ọkọ tẹ̀jẹ̀ ẹsẹ̀ àṣeyàwó ní 1999 ó kú ní 2014 so be just 40 years ago èmi fúnra mi kọ́kọ́ rò pé will I be able to endure it ṣùgbọ́n nígbà tí gbogbo èèyàn lọ tán tó ṣe tán mo gbàdúrà Olúwa dẹ̀ sọ pé orí ọ̀fẹ́ mi tó fún ọ ìpinnu rẹ lèmi ń dúró dè mo dẹ̀ pinnu tó tọ́pọ̀lọpọ̀ wá bá mi bí àwọn àgbà ránṣẹ́ Ọlọ́run wọ́n bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn kan bá mi sọ̀rọ̀ pé mi lè endure pé dẹ̀ opó tí Bíbélì sọ mi tí di stages yẹn mo ṣáà sọ oríṣiríṣi mo á jẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ pé kán gbàgbọ́ kán dẹ̀ pray pẹ̀lú mi kán jẹ́ kí n kúkú kọjú síṣẹ́ Olúwa ṣé bí ẹnìkan bẹnu Bíbélì inú ìwé Lúùkù orí kìíní Hánà wòlíì ṣé bí nígbà tó náà bọkàn gbé bóyá ọdún méje òun náà dẹ̀ jókòó sí tẹ́ḿpìlì
mo ní kó gbàdúrà pẹ̀lú mi àwọn ìránṣẹ́ Ọlọ́run ti tọ́ dẹ̀ ra léra ǹdí mi wọ́n advice mi wọ́n á tó bí mi tó bá tó bí ọdún mélòó pé báwo wá ni màá ní dáàdì kò dẹ̀ sí ìyọnu o wọ́n dẹ̀ ń fi ọ̀rọ̀ Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ra àwa náà láwọn bàbá nínú Olúwa tí wọ́n ràn wá lọ́wọ́ so nínú ẹ̀ náà la ṣe ra wọn mo sọ nínú interview àkọ́kọ́ fún yín a sì ra wọn náà tó jẹ́ pé ìkòkò ni wọ́n tá a fi ṣe bàbá tẹ́lẹ̀ tá a mọ̀ nígbà tí challenges dé àdá wọn mọ̀ irú àwọn yẹn ayẹ̀ wọ́n lẹ̀ so àwọn tó lẹ̀ jẹ́ bàbá bàbá nígbà tí ọkọ yẹn kú bẹ́ẹ̀ni àwọn tó tún súnmọ́ wọn tọ́dẹ̀ tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run tó wá bá ń pàwọ̀ fẹ́ fẹ́yìn láìsí pé wọn níyàwó nílé àbí wọn níyàwó ni. kódà wọn níyàwó ní mo lẹ́nìkan tó yẹ pé nígbà yẹn mọ̀ pé nǹkan le because àwọn ọmọ mi sì kéré sáré inú wọn tó ti wá fẹ́ ṣe WAEC mo wá wárán lọ́wọ́ torí challenges tí mo nígbà yẹn ní financial owó torí ọkọ mi ṣe kú iṣẹ́ ìránṣẹ́ full time èmi lèmi ń ṣiṣẹ́ private owó yẹn la fi manage ẹ̀kọ́ kan tó ń bá tán bá rori ọ̀fẹ́ tán bá fún wa àgbà time yẹn tí ó wá kú tán kò sí everybody ti lọ mo wá lórí ọ̀fẹ́ àti lọ bẹ́ẹ̀ nìkan tí mo pa lè ṣàtúnṣe mọ́ra ẹgbà tí mo lọ sọ àwọn nǹkan tí ó jẹ́ kí n sọ tán n tó béèrè lọ́wọ́ mi ó lóun ò lè ó ní ṣe wọn pé èèyàn lè kàn lè mọ fún yàn ní nǹkan láì bá jẹ́ pé yàn náà rí nǹkan gbà ń bẹ̀ pé ká mọ́ kí mọ́ ìránṣẹ́ Ọlọ́run nìyẹn o bẹ́ẹ̀ ni pé kí ká mọ́ tara wa tó tèmi náà bá lè fara mi sílẹ̀ pé nígbà tí kì í ṣe pé ìdè kankan dè mí mo sọ ẹkún ẹni yẹn níyàwó nílé bẹ́ẹ̀ ni sà ìránṣẹ́ Ọlọ́run tó níyàwó nílé ó níyàwó nílé is a young minister like my husband mi ti ẹ̀ ronú pé mo lè ní disappointment nínú ọ̀rọ̀ wọn látọ̀dọ̀ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ẹni yẹn dẹ̀ súnmọ́ kọ́ yín gbogbo báyìí ó dẹ̀ súnmọ́ wọn gbogbo tí mo béèrè pátápátá kò fún mi o ó ní give and take ní ká fi ṣe nígbà tí ọkọ yín kú ní àwọn ìránṣẹ́ Ọlọ́run tó yẹ kán tó ṣùgbà yín kán mú yín gẹ́gẹ́ bí ọmọ nínú ìgbàgbọ́ gẹ́gẹ́ pé ẹ̀yin ò tí ì di ìránṣẹ́ Ọlọ́run fún lìngbà yẹn àwọn ni wọ́n tó sọ pé àwọn fẹ́ fẹ́ yín wọ́n sì níyàwó ilé. so ló wá jẹ́ kí n mọ́ gbé ìrànlọ́wọ́ mi lọ sí ibikíbi kódà ọdún yẹn first born mi ó miss WAEC gbà tí ó ṣòwò àwọn tí mò ń kọnu sí ọ̀tọ̀ ní nǹkan tó ń béèrè fún wá jẹ́ kí n mọ̀ wípé ẹ wò ó ṣé ẹ rí ó jẹ́ kí n mọ̀ pé èèyàn tá à ń wò yìí ẹni tá à ń pè náà ṣe Ọlọ́run inú ló wà. bí ti báwo. kò ń ṣe táìtù kò ń ṣe táìtù o kò sí pé ń pè yẹn pásítọ̀ ní pásítọ̀ tó bá pè yẹn pásítọ̀ inú ni pásítọ̀ yẹn wà. mo wá ń wò pé àwọn tí àdé ń sọ inú àwọn náà darí church adarí ìjọ kan ni wọ́n. so ó wá jẹ́ kí n mọ̀ wípé títí di ìsinsìnyí I do not trust anybody. I trust God and myself. Onígbàgbọ́ nínú ara mi. Torí mo rí pé mo ní àwọn ìrírí kan tí mi expect ní area yẹn. Gbogbo ibi tí mo rò pé bóyá wọ́n á tiẹ̀ ṣe lé wọ́n á ṣe tán. Ọ̀tọ̀ ni mo ṣe kúkú wá gbà láti dúró ní and Ọlọ́run dẹ̀ wá. Nígbà tó Ọlọ́run ti jẹ́ kí ìdánwò àárín yẹn ó kọjá. Ó ti wá ràn mí lọ́wọ́ láwọn area. Ẹníjọ́ tó kọ yín kú. Bẹ́ẹ̀ni. Nígbà tá fẹ́ gbé wọn sínú kòtò ẹlẹ́ni kan dákẹ́ kan dúró ná. Bó lẹ sì lè sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí obìnrin tọkọ ẹ̀ kú tẹ̀sí tó jọ ọmọ kékeré ńgbà náà. Ṣé ẹ rí incident tó ṣẹlẹ̀ ní táàmù yìí tí n bá sọ pé ó yé mi Ọlọ́run irọ́ mo pa. Bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ mi fúnra mi ni mo gbé wọn wá l'Ógbómọ̀ṣọ́ because mọ́tò wọn fúnra wọn ló drive ẹ̀ lọ. Wọ́n ní mọ́tò ń gbà yẹn. Àwọn ní mọ́tò wọn ní Benz. Fúnra wọn náà drive lọ èmi ò lọ bá wọn lọ so ìgbà tí mo expect pé kán wálé tí wọn wálé ni mo tọrọ àyè níbi tí mo ti ń ṣiṣẹ́ pé kí lọ wò wọn ìgbà tí màá débẹ̀ mo rí pé condition wọn kò ṣe é gbé wálé bẹ́yìn àṣà and try hospital á padà sílé títà sáà fi lọ so ìgbà tó wá kú Friday bíi pé èèyàn fẹ́ kú next week bí irú Friday báyìí wọ́n ní wọ́n ní mọ́mí à ń lọlé next week àmú lọ́nà ṣe mo ní pẹ̀lú bára wọ́n ní à ń lọlé next week àti ń tán sọ òwe ni àtọ́dẹ̀ di next week Friday lóòótọ́
bọ́n ṣe give up ní bí eré. So àwọn pásítọ̀ kan tó wà lọ́hùn wọ́n ṣáà ní ká dá wọn dúró pé ká má gbé wọn wálé, but ọ̀rọ̀ tán sọ sílẹ̀ yẹn pé à ń lọ lé Friday tán dẹ̀ mo ní à ń lọ padà sí ọ̀rẹ́. Gbogbo lòótọ́ sọ náà ni pé ẹ mójútó sí ìránṣẹ́. Èmi tó dẹ̀ sọ fún kí n mójútó sí ìránṣẹ́ ń gbà yẹn ni. Mọ nǹkan kan nípasẹ̀ ìránṣẹ́. N ò mọ̀. Mo ṣáà mọ̀ pé mo fún wọn ní full support. Tọ́ba la fẹ́ ṣe nǹkan báyìí màá mọ̀ pé Ọlọ́run bá yàn ṣe báyìí èèyàn ń bọ́ lọ ṣe báyìí mọ̀. Òun ló wá mú èrò yẹn wá lọ́jọ́ tán wá kú yẹn lọ́jọ́ tá a wá fẹ́ sin wọ́n. Wọ́n ti wá gbé wọn wá láti mọ́ṣúárì wọ́n gbé wọn síta. Èrò yẹn wá sọ́kàn mi wípé ṣé bí nígbà tí Èlíjà ń lọ. Èlíṣà tó wà lẹ́yìn rẹ̀ ohun tó béèrè fún náà ni pé agbára. Èlíjà wá ní tó bá ti lè mọ̀ gbà tá gbà mí sókè nígbà yẹn ló ra agbára gbà. Ẹni nǹkan gbọ́nù mi ni wípé wọn àmọ́ bàbá ò gbọ́dọ̀ gbé agbára rẹ̀ wọ kòtò. Ó gbọ́dọ̀ gbé wọlé. Ó gbọ́dọ̀ gbé wọ kòtò. Ẹni nǹkan sọ fún mi ni gbogbo èèyàn pọ̀ lọ́dọ̀ mi wọ́n ní kán má mú ẹjọ́ mo ní ẹ ṣe kíní kan fún mi ẹ jẹ́ kí n rí òkú ọkọ mi kó tó kẹ tó dépò sí mi. Gbogbo àwọn èèyàn wọ́n ní rárá mo wá ní iṣẹ́ ẹ̀rọ mi lójú mi ni mo ní mo fẹ́ rí mo ní nǹkan kan tí mo fẹ́ sọ gbogbo wọn ṣe wá ẹnìkan wá ní ẹ já fún wọn láàyè ṣé bọ́kọ ẹni wọ́n á fún mi láàyè orérò pọ̀ mo wá débi tí kò sí yẹn wà mo wá kúnlẹ̀ mo wá ní Ọlọ́run ibẹ̀ ni mo ti wá sun ẹkún omijé mo fi béèrè mo ní ìlọ́po méjì agbára tó fún Ọládélé tó fi pè Àìsáyà ọkọ mi kò dẹ̀ dákun kò dá lé mi lórí torí iṣẹ́ ìránṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sọ wípé bóyá èèyàn ń ní òye pé èèyàn ti ń rí ìmọ̀lára pé iṣẹ́ ìránṣẹ́ ti ní ó ti ní ìpè nínú pé ìdè yẹn ṣẹ̀ṣẹ̀ ń já díẹ̀díẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ béèrè yẹn mo kàn rí pé ẹ̀mí kan wọnú ó parí mo dẹ̀ dìde mo padà wá jókòó. Ẹ tọrọ ìlọ́po agbára méjì. Ìlọ́po méjì agbára tó fún Ọládélé mo ní orí pé mi ò mọ nǹkan kan bàbá to the glory of God today to the glory of God today gbogbo ohun tí mo ṣe nu iṣẹ́ ìránṣẹ́ mi ì plan fún pé kí n jókòó pé a ṣe báyìí bàbá rẹ ṣe program kan màá wá rò pé ẹja gbé program kan tí ó bá ti ṣẹlẹ̀ báyìí lọ́la Ọlọ́run fúnra ara rẹ̀ yóò sì sọ lónìí bí iṣẹ́ ìránṣẹ́ náà bá pè mí fún mi ronú pé ibo ni màá gbà kọjá báwo ni màá ti ṣe lẹ́nu ìgbà tẹ́ wá interview mi jò ní in fact ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó ń yọjú nínú àwọn tó pè gan God be the glory Ọlọ́run dẹ̀ ń ìyanu yẹn ó dẹ̀ rọra farahàn lómi jó yẹn pé èmi ò mọ nǹkan kan o àti bá ti gbàdúrà tó bá ti gbàgbọ́ mo mọ̀ pé ìyanu máa ń ṣẹlẹ̀ wọ́n tó wá ní kí wọ́n á sọ pé ọ̀nà tó ń gbà ṣẹlẹ̀ ní mi lè sọ o ṣùgbọ́n kò sí nǹkan tí mo béèrè lọ́wọ́ Ọlọ́run tí ò ṣe ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tá a ní program woman kan lóyún oṣù yẹn ló máa bímọ ibẹ̀ lẹ̀rọ Ọlọ́run tún ti bà mí sí ó tún jẹ́ kí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn jẹ́ kí n máa ní ìgboyà wípé Ọlọ́run bẹ lẹ́yìn mi ó wá ń bọ̀ wá sí program ibi tí junction bẹ́ẹ̀ bí mọ́tò ṣe gbé hàn lọ́wọ́ wọ́n ṣàpò wọn bí pé wà ní glory mo sáré lọ sí hospital yìí ìgbà tí màá bẹ ẹni tó lóyún oṣù yẹn lóṣù ẹ̀ ẹsẹ̀ kan ó ti kán níbi àárín báyìí ó kán báyìí mo ṣe débẹ̀ mo gbé wọ́n ní kí n má gbé kó lọ hospital mo ní ẹjẹ́ àgbé ẹjẹ́ ń gbé lọ sọ́dọ̀ àwọn tó máa bá wa tó kí n gbé padà wọ́n ní kinní kan bẹ́ẹ̀ mi bá ti wọnú mi láti ṣe nǹkan máa ṣe mo dẹ̀ gbé wá sí church mo wá gbé wá sínú mission house. Church náà lè gbé wá ẹ padà gbé lọ bẹ́ẹ̀. mo gbé lọ bí tó ti ń tó ìgbẹ́ wọ́n wá bá wa tó ìgbà tó tó wọ́n permit mi kí n máa gbé lọ mo wá fi mọ́tò gbé wọn wálé mo wá gbé wọn sí sitting room kí dẹ̀ ló fà á ni pé mọ́ǹtì yẹn gangan ní scan gbé ó máa bímọ ìgbà tó dọjọ́ kejì mo wá gbé lọ sí hospital mo lọ yẹ scan wò pé kí n wo position ọmọ nínú bàtà wọn bá ní position ọmọ yẹn wà òkè pé kò sí kankan tó sọ ọmọ mo fògo fọlọ àwọn hospital wa ní mo wá gbé lọ sí general hospital
wọ́n wá ní àwọn máa cement ẹsẹ̀ rẹ̀ ẹni tó wà nínú oyún with this condition bàbá mo bá gbé padà wá nínú mission house mo tẹ̀ sórí mo gbé bẹ́ẹ̀dì sí sítúrú mi tomijé ni mo fi bẹ̀ Ọlọ́run pé Olúwa ṣàánú mi mi ní ẹnìkan ṣùgbọ́n má jẹ́ káyé ó fi iṣẹ́ ìránṣẹ́ ìbú mi mo bá yà ń tọ́jú ẹ̀ tó bá fẹ́ tọ̀ àwọn mi á assist ẹ̀ à ń ṣe tó bá tọ́jọ́ tí bàmọ́ yẹn fẹ́ ẹni tó bá tó ẹsẹ̀ yẹn fẹ́ tó wà tó gbé sí mọ́tò èmi àti ń ṣìyàlẹ́nu ọ̀nà mi ìrírú Ọlọ́run rí o ló bá dẹ̀ di alẹ́ ọjọ́ mo bá ní kó jẹun ó wá ní òun fẹ́ jẹ àmàlà mo bá ní kí n ṣe àmàlà yìí fúnra mi mò ń ṣe ló bá dẹ̀ ní yé mọ́mì inú kí ló mú ẹ èmi dẹ̀ lójo pé kéèyàn máa gbẹ̀bí àbí kéèyàn máa kí ló ṣe ẹ́ àmàlà ẹ̀mí tí rò tán àfi tó ní mọ́mì mo fẹ́ yàgbẹ́ ní ìmẹ́lẹ̀ tó ń ṣe mí mà fúngbà àkọ́kọ́ n ò gbẹ̀bí rí n ò débi wọn ti ń gbẹ̀bí bí mo tẹ̀ sọ pé mo gbé o já wọn lọ sí hospital ní mọ́mì àfìgbà tí mò ń wọlé àfìgbà tí mo rí ọmọ orí ọmọ lélẹ́yìí mo ṣe ra dùn ó yá ìtì ẹ̀mọ́ tí mo ṣe torí n ò débi wọn ti ń gbẹ̀bí rí mo bá ní ó yá gbégbégbé ló bá bímọ gbóró sí mi lọ́wọ́ mo bá gbọ́mọ dání ìmọ̀ bí wọ́n ti ń gé wọ̀ mo bá gbọ́mọ lọ́wọ́ mo bá ṣàwọn ẹ bá mú fóònù mi ẹ jẹ́ ń pe mẹ́mbà wa kan tó ń ṣe nọ́ọ̀sì yẹn mo ṣàwà pé tó bá wà tẹ́kẹ̀ ẹ wo ibi tó gún wọlé sí mi. ibi tó gún wọlé sí. àwọn hospital dẹ̀ ti sọ fún mi pé tó bá fẹ́ bímọ kí mo gbé wá sọ́dọ̀ wọn o pé torí pé mi jẹ́ ká cement ẹsẹ̀ yẹn and to God be the glory. Kódà bó ṣe bímọ yẹn tán báyìí èmi ò mọ agbára Ọlọ́run o bó ṣe tóbi tó ẹsẹ̀ yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yìí ó dẹ̀ ń fẹsẹ̀ yẹn lélẹ̀ ó dẹ̀ ń fẹsẹ̀ yẹn lélẹ̀ mọ̀mọ́ tó ń tó ẹsẹ̀ yẹn gan ẹ wò níwọ̀n bá ọmọ sọ fún wọn mo ní tẹ́ bá ní ẹ lọ bá fún mọ̀mọ́ yẹn torí pé kí ni bí ó ṣe ṣẹlẹ̀ yẹn bọ́ hospital ṣe ní pé tàbá ti jẹ́ kán sìmẹ́ǹtì mọ̀ ó mọ̀ ẹ́ lòun ní lè gbàdó pẹ̀lú péèzì oyún àtẹsẹ̀ Ọlọ́run dẹ̀ gba owó ọmọ yẹn ṣiṣẹ́ ọmọ tá a tó rò pé yóò nira pé èmi ò rírú Ọlọ́run rí o ọmọ obìnrin yẹn sọ pé tóun bá fẹ́ bímọ tó ọmọ yẹn jẹ́ ọmọ ìkẹrin ẹ̀ ó ní òun máa bleed débi wípé ó ní kò sọ ọmọ tó ń bí tóun bleed eléyà àrí bleed kankan àti ọmọ àti olúbí kò sẹ́ni ló gbẹ̀bí ẹ̀ sáà ṣe jẹ́ nìyẹn so ìyanu mélòó mo fẹ́ sọ sà tó jẹ́ pé tí wọ́n bá sọ pé kí n wá ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ mi ì lè sọ pé báyìí ìyanu ṣe ṣẹlẹ̀ ní tèmi kan mọ́ rí ní ìyanu ni mo mọ́ rí Ọlọ́run fi ṣe ìránṣẹ́ ni mi lára tí n bá béèrè tí Ọlọ́run bá dá lórí èèyàn màá ní kó ń tàn lọ yẹra ẹ̀ dá mi lójú màá ní kó ń tàn lọ yẹra ẹ̀ ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ ó sọ ohun tó bá mọ̀ ó jẹ́ kí n gbọ́ ó ti rẹ́nìkan tó lówó tí mò ń gbàdúrà fún Olúwa tí mo gbàdúrà mo wá bi léèrè pé Olúwa sọ fún pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tọmọ yẹn wà ní kékeré ó dẹ̀ sọ ẹ kàn máa gbáyàn káàkiri ká kí ló dé tẹ̀sán orí ilé tẹ́lẹ̀ ibi tó gùn yẹn wà nìyẹn adẹ̀gbàdúrà lọ́ndẹ̀ mi kúrò that is God èmi ò ní ìnira mi ò dẹ̀ ṣe kìtìkìtì pé kí n máa wá agbára lọ́bì kan lẹ́yìn kí n gbàdúrà àfẹn tó bá fẹ́ tọ́ mi tó ní kí n má wá àyè fọlọ́run kí n fi ráàyè bọ́lọ́run sọ̀rọ̀ tí n bá ti ráàyè bọ́lọ́run sọ̀rọ̀ sà Ọlọ́run ọkàn mi balẹ̀ ju anything. báwo ló ṣe rọrùn fún èyí tán bí nídìí olórìṣà ẹ wá lọ fẹ́ràn sí Ọlọ́run ẹ kọ́kọ́ rẹ́rìn náà torí ọ̀rọ̀ yẹn yẹ̀yìn náà lẹ́nu ìdílé olórìṣà. ẹ mọ̀ pé bọ́n ṣe bí wa bàbá wa ní ló fi jẹ́ pé kì í kàn sí pé yẹn lọ chọ́ọ̀chì ní Christian dáàdì wa chọ́ọ̀chì là ń lọ ṣùgbọ́n tó bá ti di stages kan wọ́n á mú wa lọ lu wa bẹ̀yẹn ni wọ́n á ti lọ ṣe àwọn orò kan fún wa àwọn orò kan bẹ́ẹ̀ tá a máa ṣe nílé wa ń gbà mí bí mo ṣe dàgbà tó ìtì bá fẹ́ ṣe ìhòòhò ọmọlúàbí wọn á bọ́ wá sí. farabalẹ̀ obìnrin tó ti bàlágà. téèyàn bá tó bàlágà wọn tó máa ń ṣe fún. ìgbà tí ó bá ti bàlágà wọn tí ní ṣe fún. àìrọ bọ́n bá ṣe kéré ìyẹn á ti bàlágà wọn á ti mọ̀ pé eléyìí ti dàgbà ó ti lọ́yàn ó ti tó ọkùnrin tí ń tó le
wọ́n wá ṣẹ̀ wá kó wa lọ di orò orò yẹn sì ní ẹnikẹ́ni tó bá ti lè mọ ọkùnrin kó tó débẹ̀ kíní yẹn tán bá ṣe á gẹ̀tì tó bá dẹ̀ ti gẹ̀tì wọ́n á nà á wá máa rìn òkìrí lóhùn yẹn wọ́n á máa nà wọ́n máa kẹ́gba yá kò dẹ̀ sí kíní tẹ́ bá ti dédé orò yẹn wọ́n máa fi sọ fún wa pé ẹ mọ̀ sún mọ́kùnrin o torí ẹ̀ tí ìṣòro lé o tó tá bá ti wá ṣe tán nígbà yẹn wọ́n á ṣe wá tá bá ti dé ìwà tá bá ti fẹ́ sọ̀rọ̀ yẹn wọ́n á ṣe mọ́ẹ́mọ́ ni mọ́ẹ́mọ́ yẹn títí ẹ̀ wá ti jiná wọ́n mọ̀ pé ó ti tọ́ nǹkan kan wò tó tí ò bá ti wá jẹ náà wọ́n á ṣe wá fún ní àwọn ìjìyà bá a dẹ̀ ṣe ń lọ náà ìhòòhò náà la máa ṣe. Ìhòòhò ni. Ìhòòhò ni. Gbogbo àwọn aráalé ọmọ wo yìí. Gbogbo èèyàn ìdájí báyìí láti jí so àní wọ nǹkan kan sára. Ará àtàná wo yìí. Àwọn bàbá tó àwọn ọkùnrin náà lọ́wọ́ wà nídìí orò a fẹ́ lọ bá wọ́n á mú adìẹ kọ̀ọ̀kan lé wa lọ́wọ́ torí sẹ́mu kánà àti bàlágà irú ká ní pé irú ọmọ mi tó ti tọmọge báyìí wọ́n gbọ́dọ̀ mú lọ bẹ̀. Nígbà yẹn ó gbọ́dọ̀ débẹ̀ ẹni tí ò bá ṣe kò lè rọ́mọ bí láyé. Màmá ẹni tí ò bá lọ ṣe nǹkan tẹ́ ń sọ ń gbà yẹn kò lè rí ọmọ bí láyé. Kò lè rọ́mọ bí láyé kò lè rọ́mọ bí àfi tó bá ṣe tó bá dẹ̀ wá ṣe ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tí ò bá rọ́mọ bí tó bá pẹ́pẹ́ padà sọ̀rọ̀ tẹ̀mọ̀ pé yóò jìyà torí ó ti rọ́kùnrin gbogbo ìlú yẹn lákàkiri ní òhò wọ́n wá máa nà àwọn ọkùnrin lá máa nà ìgbóró nǹkan bẹ́ẹ̀ yẹn àwa náà inú ìjọ kan náà sì bí wa sí àti ń ṣe wọn bí tá a ti jáde àwa náà mọ̀ ẹ wá ń gbọ́ ìrẹsì orò nǹkan fi ń kí wa náà. Ìrẹsì orò tá a bá lọ sọ́nà là á yà lápá báyìí ìlà lọ báyìí ìrẹsì lọ báyìí mo gbádùn yín lọ. So gbogbo nǹkan tó wà nílùú yẹn God be the glory ẹni tó bá tiẹ̀ jáde ń bẹ̀ yìí tó bá rórí ọ̀fẹ́ ìrere tó sì dúró tó ṣe. Tó bá jáde nídìí ibi tẹ́ ti jáde yẹn. Tó dá ìrórí ọ̀fẹ́ ìrere tán dẹ̀ jí orí ṣe tó lọ́n dẹ̀ ràn lọ́wọ́ láti rí ṣe irú wọn ò gbọ́dọ̀ ṣe ìrere rádaràda torí ibi tá a ti jáde inú ogun ni inú òní lọ mo fẹ́ lọ ni. Fàmọ́ra yín lọ́wọ́. Tó tí wọ́n jáde ń bẹ̀ kó wá máa ṣe rádaràda wọ́n kàn waste ẹ̀ dànù. Ṣùgbọ́n nígbà táwa náà ti mọ ibi tá a lọ tá a ti mẹni tá a ní Ọlọ́run dẹ̀ wá ràn wá lọ́wọ́. Bó lẹ ṣe pàdé bàbá? Bí mo ṣe pàdé wọn nínú èrè náà nígbà tèmi gbàgbọ́ tí mo mi gangan sì gbàgbọ́ wọ́n sì torí ọkọ mi jẹ́ nìkan tó jẹ́ pé ó wọnú ayé gan ọ̀mùtí ni amúgbó ni kódà ó lórúkọ ẹni tí gbogbo èèyàn máa ń tẹ̀lé ni ẹ mọ̀ ẹni tí ó mọ mutí tí ó mọ mugbó táwọn bàbá ò ẹsẹ bàbá ò irú ọkọ tí mo gbẹsẹ̀ mọ́lẹ̀ mo ti rántí. Irú ọkọ tí mo fẹ́ ni nígbà tí mi sì gbàgbọ́ ọkọ wa pẹ́ náà lọ́lọ́run lo ẹnìkan fáwọn náà tó wàásù fún wọn wá gbàgbọ́ wọn gbàgbọ́ kódà Deeper Life Church ní gbàgbọ́ sí so àwa létà jọ pàdé ní village abúlé nígbà tí mo travel lọ sọ́dọ̀ wọn mi so bẹ́ẹ̀ ni mo ti wá rí aṣáwájọ ń lọ the same fellowship bẹ́ẹ̀ so kò pẹ́ ẹ̀ náà wá ní ṣe àwọn ẹnìkan àrùn ìránṣẹ́ Ọlọ́run torí àti mọ́ lọ́kọ nígbà yẹn kì í ṣe pé wà kàn lọ bẹ́ẹ̀ tó fẹ́fẹ́ kàn lọ bá ìránṣẹ́ Ọlọ́run Ọlọ́run dẹ̀ sọ fún àwọn pé ìyàwó àwọn ni bàtán sọ fún mi mo ń tàka ìwọ̀n ní Ọlọ́run ló jẹ́ níbo because mo ń ro nípa standard tèmi ní lọ́kàn ẹ̀mọ́ obìnrin ó sì ti di ìwà sí obìnrin kó ti ní àwọn standard kan obìnrin láìkẹ́ tó bá ga tó bá tọ̀ tó bá sígbọ́nlẹ̀ owó sì wà lọ́wọ́ ẹ̀ ó sì lówó lọ́wọ́. So but mo gbàgbọ́ nínú ohun Ọlọ́run ló jẹ́ ìfẹ́ wọn tó ń gbà tán sàásọ mo ní èmi ò rí nǹkan kan o but ọjọ́ kan nílé Ifẹ̀ mo kàn ń gun staircase ilé tí mo gbàgbà yẹn lọ mo lọ ṣe tutorial ń bẹ̀ mo kàn ń gun staircase yẹn lọ mo gbọ́ ohun Ọlọ́run mo gbọ́ ohun Ọlọ́run direct ó dárúkọ wọn pé Ọládélé òun lọkọ rẹ̀
èmi ò mọ bẹ́ẹ̀ kálukú ṣe ń gbọ́ wọn mo gbọ́ wọn Ọlọ́run tí má sọ pé mo gbọ́ wọn Ọlọ́run bí mo ṣe gbọ́ yẹn sà ẹ mọ̀ tí mo tún sọ mo ní I rebuke it in Jesus name mo tó rebuke wọn lọ torí pé kíni kò sí nǹkan kan nínú ìrìn àjò wọn tó wù mí nǹkan kan tí mo rí nínú ìrìn àjò wọn ni wípé mo rí pé ó fáfẹ́ǹtì inú ṣe Olúwa gbogbo yẹn náà ló dẹ̀ mọ́ ń tì yẹn kò but ìgbà tó lọ́n sọ pé ibi tí màá sọ ẹrù mi kà nìyẹn I later accepted wọn kì í ṣe lójúbọ̀rọ̀ kì í ṣe lójúbọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà ń bẹ náà mọ̀ pé kì í ṣe lójúbọ̀rọ̀ tó bá ṣàṣe rí wọn ìfẹ́ Ọlọ́run ló jẹ́ kí n fẹ́ wọn ìfẹ́ Ọlọ́run àtòwọn Ọlọ́run sẹ́ni tó fagídí mú mi ṣùgbọ́n mi fúnra ara mi ni mo gbọ́ ohùn Ọlọ́run lẹ́yìn ìgbà yẹn mo máa ń rí àwọn nǹkan kan tó yẹ pé nígbà tí mo sì tún gbọ́ tán tí mo ń la gidi bí n bá kàn ti fẹ́ sùn báyìí màá kàn rí pé iná tí mo gbà ń láyé láǹtà màá wá rí pé láǹtà lẹ́yìn màá kàn ra rí ìran yẹn fún pé láǹtà mi tí mo tàn ó ń kú lọ ó ti wá fẹ́ kú tán mi wá lágbára ti dìde kí n yín sókè màá kàn rí wọn lójú ìran fírí wọn á dẹ̀ wá wọn á yín láǹtà sókè mo rí ìran yẹn mi rí tí mo lè ká tó 6 ẹ wà lè sọ pé ó yẹ kí ẹ máa sọ pé mo rí ọ o lójú ìran yẹn ó wá tó gbà 6 tí mo rí ibẹ̀ ni mo ti wá àṣẹ tí n bá lọ wọ́n ìgbà yẹn sì ní àwọn tí ń fà mí pọ̀ àwọn tí ń fà mí pọ̀ pé Olúwa ní kí n fẹ́ ọ Olúwa ní wọ ni mo fẹ́ fẹ́ Olúwa ní mọ̀ wọ ni mo fẹ́ fẹ́ òtí ẹni tó lọ́wọ́ bá mi sọ bá mi àti wọn ṣe pàdé nínú. àti wàá pàdé tán sọ̀rọ̀ gbọ́ torí rọgbọ kó tó wà nù iṣẹ́ o sọ̀rọ̀ gbọ́ torí ẹ̀yin ó lè díẹ̀. kò sí ìgbéyàwó tí ò ní challenges mi kì í ṣe pé bóyá líle lásán náà ẹ mọ̀ pé ìdílé táwa ti jáde àwọn obìnrin ilé wa àtọkùnrin gan wọ́n máa ń le. jàkìtì wọ́n yìí. ṣùgbọ́n Ọlọ́run kan ìgbàlà lọ́lọ́run kan fi change wa kò sí rọrùn náà kí n tó bọ́ mo sọ fún yín pé mi ò ń gbàdúrà ní gbogbo ìgbà mi ò ń gbàdúrà fún nǹkan kan ṣùgbọ́n mo ń gbàdúrà pé torí ẹ̀kọ́ tá a fi kọ́ wa ni pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ṣẹ̀dá ádámù ara èèyàn téèyàn ò bá ti borí ẹ̀ ọ̀run àpáàdì ni so wá jẹ́ kí n máa gbàdúrà yẹn pé Olúwa ẹ̀mí ìbínú tí máa gbé mi wọ̀ mo dẹ̀ gbàdúrà yẹn títí kí mo tún padà sẹ́yìn títí. ẹlẹ́mìí ìbínú gbà náà. àmọ́ máa ń bínú. kí ni dáàdi yóò ṣe tẹ́ fi bínú. kò tiẹ̀ sí nǹkan tó ṣe tí mi ní bínú. mi ní tán yìí tó wáá pọ́n wà láyé báyìí ní ìbá máa dùn mọ́ mi. ìbá máa dùn mọ́ mi torí Ọlọ́run lò wọ́n fún mi gan. onímọ̀ fún wọn sọ́gbà mi tọkọ mi bá ń sọ máa ní ẹ̀ tó bá ti jẹ́ ìfẹ́ Ọlọ́run ẹ máa padà understand ara yín. bí mi bá ń bínú yẹn ọkàn mi ò ń bínú o. gbogbo ń tán mọ̀ náà fi ìgbà tó wáyà fúnra mi gan màá ní ṣé nǹkan ṣe mí ni. yóò ti dá lérú. ṣé nǹkan ṣe mí ni màá tó fúnra mi màá tó wá bẹ̀rù ọkọ mi ò ní wàhálà kò ní wàhálà kankan tí nǹkan bá ṣẹlẹ̀ nínú ilé mi mo fà. ìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ nínú ilé ẹ̀yin lẹ fà á. òkú sí láyé mọ́ báyìí ó yẹ kí n máa parọ́ mọ́ ni ṣùgbọ́n ẹ mọ̀ jẹ́ ń tàn yín kò sí gbogbo àwọn tó jẹ́ pọ́ àjọ wà nínú ṣọ́ọ̀ṣì ńgbà yẹn gan wọ́n mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run tó di kọ́ ọlọ́kọ mi nínú ilé àwọn ọmọ wọn gan wọ́n mọ̀ ó dàbí bí ìbínú mi dè mí ò náà ní ọmọ ń tèmi ọ̀tọ̀ ọkọ mi láwọn kọ́ ọmọ káàkiri. bí tẹ bá bínú dé mọ́mì ẹ̀ tó ní náà yọ. àmọ́ bá ṣe wìrìwìrì tí mo máa yàbù wọn apariwo tí wọ́n bẹ̀rù mi ọ̀dádì wọn yẹn bí ìgbà téèrà bá rin ṣúgà rẹ̀. ìyẹn ló kọ́kọ́ bà mí lẹ́rù wà lára nǹkan tó wà mí pa àwọn ọmọ yìí tí wọ́n mójú mi. ọmọ yìí ọ̀dẹ̀ mójú yín gbà náà. dádì wọn ni o wọ́n bá gbà kódà di ọlá kò sí nǹkan kan tó ṣe tó wà lẹ́yìn mi dádì wọn ni o wọ́n mọ̀ ní dádì wọn bí èèrà tó bá rí dádì wọn tó bá rí mi wọn wọ́n rí wọ́n ní àwọn àti dádì wọn ó lè ṣe ń sìkìlẹ̀ àwọn sìkìlẹ̀ òtí yẹn lọ́kọ́ bà mí lẹ́rù ọ̀tí Ọlọ́run ràn mí lọ́wọ́. ẹsẹ̀ tún sọ débi pé bàbá bẹ́ jù à látọjú wíńdò ìjọ kan kí ló ṣẹlẹ̀. ẹ wo ọjọ́ yẹn gbà ó ní oyún mo ti ẹ̀ wà láàmì ń gbé mi wọ̀ bí mo ṣáà ń bínú lálálálá nítorí tí ẹ ṣẹlẹ̀ gan lọ́jọ́ torí inú ọkàn mọ́ dédé bí mi. farabalẹ̀ ṣé àwọn kò bí ṣe ń ṣe ó ń ṣàwọn kan náà bẹ́ẹ̀. mo ló ń ṣe ó ṣẹlẹ̀ nu márèjì mi. bó ṣe ń ṣe ó ní kánsẹ́lì Ọlọ́run mi lọ lórí kánsẹ́lì marriage kánsẹ́lì ẹni tí mo bá ti kánsẹ̀ nínú marriage sorry to say kí ṣe ti gbéraga torí pé tí mo ti là kọjá pọ̀ tí wọn bá ti lè gbọ́ tí wọn ò sì rọ́nà àbáyọ sí
ọlọ́ngbọ́n rò pé àfi tọ́lọ́n bá kàn sọ pé wọ́n rí gbéyàwó yẹn gbé dúró lóko torí mi fúnra mi máa compare máa mú ìyàwó yẹn wálẹ̀ calm down ìwọ ló nílé is your home torí bẹ́ẹ̀ ni ọlọ́gbọ́n obìnrin kọ́ ó ibi tó sọ pé ọlọ́gbọ́n ọkùnrin kọ́lé ara obìnrin ni ọ̀ǹtí tèmi gádẹ̀ wà rẹ́dí àti fẹ́ kọ́lé mi ni mo tó rí lè nǹkan lọ́lọ́run tó ràn wá lọ́wọ́ dùn láì mọ̀ pé ó tiẹ̀ máa yá ọ̀tọ́lọ́run ti correct mi dáadáa orí ọ̀fẹ́ rẹ ti tó fún mi ọkọ mi tó lè ti dáadáa ọlọ́run ti ó ká mi lára my husband ó máa ń lérí fún mi ó máa ń sọ fún obìnrin màá dẹ̀ ṣe dáadáa fún ẹ màá dẹ̀ ṣe dáadáa fún ẹ bí wọ́n ṣe kí wọ́n ní fọkẹ́ balẹ̀ jẹ́ kó lọ́n dá mi lò kàtí màá dẹ̀ ṣe dáadáa fún ẹ gbogbo ẹ̀ ni mo máa ń rò ń gbà míì tán ṣẹ̀ṣẹ̀ kú yẹn tá máa dùn mí bá àdúró ìyà tí mo jẹ tó lọ́n dẹ̀ wá ṣe tó gbogbo dẹ̀ wá ń bọ̀ sípò gbogbo ẹ̀ dẹ̀ wá die down but I thank God today ọlọ́run ṣàánú fún wa díẹ̀díẹ̀. nínú iṣẹ́ ìránṣẹ́ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tó múnú mi dùn ẹ ní táìtù pásítọ̀ ẹ nínú gangan ni bẹ́ẹ̀ni pásítọ̀ wà. táìtù inú ni orúṣẹ́ ẹni tá à ń pè ní iṣẹ́ ìránṣẹ́ inú ló wà bí ní pásítọ̀ inú ẹ̀ ló wà kò ń ṣe táìtù ẹ̀rí pásítọ̀ mi tó yẹ pé tó pe rẹ̀ pásítọ̀ ẹ̀mí pé olùṣọ́ àgùntàn ẹni tí ó bá ṣọ́ àgùntàn gbọ́dọ̀ jẹ́ ẹni jẹ́jẹ́ tó sì jẹ́ pé ní bíńsì dem tẹ́ bá rí wọn lójúkorojú wọ́n burú ju ìkòkò gan ni wọ́n àwọn yàrá pásítọ̀ gbogbo àwọn tí wọ́n sì ń darí wọn ò rí wọn ìwà wọn ọ̀nà tí ń gbà mú wọn kò fi wọ́n hàn bí pásítọ̀ apanijẹ ìkòkò lẹ́nu mi wọ́n pẹ̀lú mi ilé evangelist àwọn kan tí ẹ̀bẹ̀ wọ́n ní wòlíì tí ò bá bínú wọn lọ́ máa lè ní mo ní ha ṣé ìsànà bínú ìdíjà bínú. ọlọ́ngbà àṣìṣọ ọ̀rọ̀ ni pé kéèyàn ò bínú owó túbọ̀ tó á bínú kó tó pé òun wòlíì ẹ lè rí nínú orúkọ mi kí n fi prophetess. I am an evangelist. I am an evangelist. Tẹ́rí táìtù ló pààyàn kú. Ó ló pa ẹlòmíì. Tẹ́ bá rélé prophetess, ilé prophet. Kò sẹ́ni tó fẹ́ jẹ́ evangelist. Kò sẹ́ni tó fẹ́ jẹ́ pastor. Tó hàn pé wòlíì yẹn wọ́n fi tú àwọn èèyàn jẹ. Ṣùgbọ́n kò dìgbà tó bá tó péré ń wòlíì káwọn èèyàn tó I do not call myself prophetess. Èmi fúnra mi dẹ̀ mọ̀ wípé mi ò sí inú òkùnkùn. Kò sí ohunkóhun tí ó lè ṣẹlẹ̀ tí n bá béèrè lọ́wọ́ Ọlọ́run tí ò ní fi hàn. Wọ́n kí ni mo fẹ́ para mi sí kí mo pera mi prophet ọjọ́ tí n bá rí tẹ́yìn tí mo pera mi prophet fún tẹ́yìn bá rí n tó yẹ kẹ́ rí ọjọ́ òun èèyàn náà tún wá nǹkan mi gbà wọ́n gbọ́dọ̀ rí jẹ́ ìyá wa rọ́pa nígbà mo pera mi prophet evangelist mo pera mi tó bá wàdọ̀ mi tí bá gbàdúrà àwọn tó lówó bá sọ nǹkan fún mi màá sọ fún ẹ pé this is what God told me èyí sì tí ìbáyọ̀ sọ̀rọ̀ pé Olúwa dẹ̀ sọ fún mi báyìí kí n tó sọ délẹ̀ wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò fẹ́ kórúkọ ó pa mí. orúkọ ni prophet. orúkọ a máa pa yín ṣe tẹ bá lẹ evangelist níyìn mo bá làwọn èèyàn dáhùn yẹn evangelist wọ́n máa ń pè teacher níyìn wọ́n láwọn teacher olùkọ́ni wọ́n bá ní pastor ní wọ́n ní ọ pastor ṣùgbọ́n jẹ́ wọ́n déwájú gẹ́ni I am a prophetess I am a prophet iwájú wọn mọ̀ kún àwọn nọ́ọ̀tì tí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò prophet nọ́ọ̀tì sí ìbò. nígbà tí wọ́n ti pera wọn prophet táwọn náà pé prophet èèyàn mẹ́rin sì ń dọ́dọ̀ wọn òde ìkíní débẹ̀ kò rí iṣẹ́ wòlíì ṣe èkejì ẹ̀kẹta ẹ̀kẹrin òun náà wà wọ́rọ̀ kan fi ṣàdá pẹ̀dá kúnbò lẹ̀ tí ń ṣe tẹ̀fí ń jẹ́ prophet ilẹ̀ ń ṣe sí wọ́n bẹ̀rẹ̀ sí oríṣiríṣi kò dẹ̀yẹ kó lè rí bẹ́ẹ̀. nídìí iṣẹ́ ìránṣẹ́ bí tọ́lọ́ bá pèèyàn sí kéèyàn kọjú sí kò sí nǹkan tá a fẹ́ fi táìtù ṣe. kò sí nǹkan kan tá a ẹni tí ò bá ti kà sí bàbá mi kan ń bẹ bí bàbá yẹn ṣe great tó tẹ bá pè ní pastor reverend nani I am an evangelist gbogbo bí ẹ bá ti pè bàbá ò ní I am an evangelist I am an evangelist àìjíǹrere ni mí kì í pààyàn lára Ọlọ́run bá dẹ̀ pé èèyàn dẹ̀ jẹ́ pé rẹ̀ lájínrere kò ní kọ́ lọ́mọ sọ́dà tó fẹ́ sọ́dà
òdí lọ́wọ́ orúkọ tó ń pera òdí ọlọ́wọ́ mo ní bàbá kan tó jẹ́ ara wọn bàbá fún mi ní lẹ́yìn ìgbà tí dáàdì sùn tó dẹ̀ jẹ́ bàbá dáadáa bàbá ní ẹ̀sẹ̀ gbọ́dọ̀ bọ̀ wọ́n ní evangelist ẹ gbọ́dọ̀ bọ̀ wọ́n ní prophet ẹ gbọ́dọ̀ bro dání o Ọlọ́run dẹ̀ lò wọ́n tí wọ́n bá sọ fún yín pé báyìí ni wọ́n yẹ̀ wò lẹ́ẹ̀kejì bro ló dẹ̀ ń pera bro ni wọ́n fi prophet sí ara o tí bá pè wọ́n á fún program báyìí tí báyìí lè fi sínú poster tí mo pè evangelist wọ́n ní àwọn ó padà bí táwọn ti wá ń sìn ọjọ́ tí mo ti fi tán ti wọ́n ní pé ọjọ́ táwọn bá tún dé táwọn bá bá evangelist àwọn ò ní dúró mọ́. ọmọ kéékèèké báyìí ẹ mọ̀ gbọ́ wòlíì Ọlọ́run Ọlọ́run wà lọ́wọ́ Ọlọ́run wà lọ́wọ́ àwọn wòlíì tọ̀tọ̀ wà bọ́rù wọn ẹ lè mọ̀ wọ́n gan tẹ bá pẹ̀lú mi báyìí a ní wọ́n ní pastor a ní no I am a prophet kì í ṣe kinní kan ní ojúwe ara rẹ̀ gbogbo ibi tí iná bá wà tẹ bá ti tanná àwọn kinní tí mo fò àwọn náà máa wá náà lọ kì í ṣe náà ni ó máa wá kòkòrò yẹn káàkiri gbogbo lẹ́yìn kó ìmídélé tẹ bá ti tàn báyìí gbogbo bí àwọn kòkòrò yẹn bá wà wọn á wá ẹni ó bá jẹ́ wòlíì kò pọn dandan kó wà náà sí ara ẹni ó bá jẹ́ báyìí ipò bí ó bá wà làwọn tó nílò rí ó wà wá thank God èmi tí mo jẹ́ ọmọ kékeré ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì gan tí mò ń rí ní ìrírí àkànmọ́ ògbọ́n Ọlọ́run àfiwọ́ náà lọ́lọ́ lẹ́yìn rẹ̀ ìwọ náà kò tún sẹ́ni mo ṣe wà tán bá ní ta ní kí n mọ̀ ọ́n sọ màá ní Ọlọ́run tán bá ní ó yá tún sọ pé Ọlọ́run ni màá sọ tún sọ Ọlọ́run náà ni o inú nǹkan mi ò sà ó dẹ̀ ń jẹ́ fún mi ó dẹ̀ ràn mí lọ́wọ́ mo ló wá jẹ́ kí n sọ pé lẹ́yìn kọ̀ọ̀kan mi tí mo ti dùn àwa ibi tí Ọlọ́run fẹ́ ràn lọ́wọ́ dé èmi náà wá múra débẹ̀ àpẹ lórí ọ̀fẹ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn branches ọ̀kan làwọn náà ti lọ bẹ́ẹ̀ ti ń dálẹ̀ tí ó kò sí nígbà tí wọ́n wà láyé torí wọ́n pè ní global yẹn kò tí ì ṣẹlẹ̀ dáadáa ńgbà yẹn global yẹn gan bó ṣe wà lókè àyà mi ni torí gbọ́dọ̀ ṣe àwọn gbọ́dọ̀ ṣe o torí ìran ni o bá gbé kámẹ́rà sí ara ògiri ilé mọ̀mọ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè bá gbé kámẹ́rà síbẹ̀ mo fẹ́ kó yá mo fẹ́ àwọn èèyàn tí ó ràn wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ bí wòlíì láti lè bá wọn rẹ́ ilé. Bàbá mi ò kì í ṣe ẹ ti sọ́nà lẹ́ẹ̀kan ẹni mo fi nọ́mbà yín sórí ètò àwọn èèyàn ní mi fi nọ́mbà sórí ètò. Wọ́n sọ o kódà kò sẹ́ni tó pè mí nínú wọn tí ò sọ pé wọ́n ní aláwọdé wọ́n ló yà wọ́n lẹ́nu pé òun ò pe nọ́mbà mọ̀mọ́ pé ẹ pe nọ́mbà yín wọ́n ní kò ṣẹlẹ̀ pé kí n fi nọ́mbà sórí ètò èmi gan wá rí i pé wẹ́ pé Ọlọ́run fẹ́ rántí mi. Iṣẹ́ t'Olùgbàlà rán mi àjẹyè ni ó jẹ́ iṣẹ́ t'Olùgbàlà rán mi àjẹyè ni ó jẹ́. Màmá ògiri ilé yìí bọ́kọ yín ṣe fílẹ̀ ńgbà yẹn náà. Ó ṣe fílẹ̀ nìyẹn mo try láti even gbogbo window kò sí ohun tí ọkọ mi kàn ṣe ń gbà ní pé ó kọ́lé adẹ̀kan àṣẹ burglary àkówábẹ̀. Ẹ̀sìn ìrìnsì ẹ wá fi aṣọ bò lójú. Àwọn afaṣọ cover bọ̀ tígbà tí ó sùn ẹ mọ àwọn èèyàn fún mi ní nǹkan pé ẹgbà dẹ́mi àtàwọn ọmọ mi akéré ńgbà náà ibi òdẹ tí káwọn ṣe ródóródó ní òtútù káwọn ṣe ródóródó so àwọn owó táwọn èèyàn wá fún mi gbà yẹn ni mo fi try láti ṣe àwọn windows mo ṣe adjustment mo sáàbí pé mo ṣe window wà òkè ilẹ̀kùn wà òkè àrọ̀rà kóra wá síbẹ̀ so bọ̀ ìgbà tí wá ti di pé mo rẹ́nu lé mo ṣe àwọn tó but ibi tó kù ọ̀tọ̀ di pé bùkátà àwọn ọmọ yẹn ń di pé wọ́n ń lo òkè èèyàn méjì tí ṣe wáyéèkì papọ̀ ẹ ní fẹ́ ra owó sìmẹ́ǹtì sì ti wọ́n àti mo ṣe abandon yẹn pé tó bá pẹ́ wà tá rẹ̀ ní fẹ́ rú sí Olúwa tàbí ká fẹ́ tàn ṣe tọ́lọ́n bá sọ pé àkókò yẹn tó yóò rà lánàá. Yóò ṣẹlẹ̀ kò ní ṣàìṣẹlẹ̀ nínú ayé mi o ìyanu yóò ṣẹlẹ̀. Màmá mo fẹ́ káwọn aláàánú rẹ ibi. Inú mi á dùn tákùn bá tó.
ṣé fẹ́ gbọ́ ó ti pẹ́ tèmi ti mọ̀ pé wòlíì Ọlọ́run ni evangelist Grace Amao mi gbọ́ prophetess Grace Amao rí evangelist ni mo wá tọpasẹ̀ yín wá mo lọ bá pastor prophet Jésù Yẹmí gbàmọdọdọ wọn ní ẹnìkan bẹ o ìyàwó ọ̀gá mi ni ṣùgbọ́n ọ̀gá mi yóò sí láyé mọ́ ẹnìyẹn lọ́pọ́n ọkọ rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mi lọ́pọ́n wọn ní ta ni wọ́n ní ẹgbìyànjú láti dé ọ̀dọ̀ ìyá Amao níjọ́ tí mo ti ń gbọ́ information nípa yín tipẹ́ mo fi àwọn èèyàn ṣẹ́ tí wọ́n bá mi ṣe bíbà kámẹ́rà máa ń dákun ràn mí lọ́wọ́ bá ń gbé kámẹ́rà sí torí wípé mo mọ̀ wípé ẹ pè ẹnìkan èèyàn ogún ó sì dá yín lóhùn nílùú òyìnbó ẹ pè ẹnìkan 100 èèyàn yóò sì dá yín lóhùn torí mo ti sọ tẹ́ bá wò dáadáa mọ̀mọ́ náà ti sọ ṣùgbọ́n mo fẹ́ kí kinní kan yé wa lẹ́nu àwọn míì wà wòlíì wọn àti ìmọ̀ ó lè jẹ́ lọ́kùnrin ó lè jẹ́ lóbìnrin wọn àti ìmọ̀ èmi náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjọ́ tó bá wòlíì ẹ pàdé àwa mọ̀ sí ọ bí àlá àwa mọ̀ jọ bí àlá àwa mọ̀ jọ bí àlá èmi mọ̀ pé wòlíì Ọlọ́run ni ẹja sọba wòlíì Ọlọ́run ni ẹnìkan bẹ lórí ìtẹ́ alágbára ni mo fẹ́ àwọn èèyàn tí ó bá mi rẹ́bí tí wọ́n bá mi ṣe tí ń padà wá sí ọ̀dọ̀ ìyá Grace Amao tí màá ti rí wípé ìyàtọ̀ ti dé bá bíbà yìí ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ tí ó ti pàṣẹ ètò mi ràn wọ́n lọ́wọ́ ẹni yẹn ni mo fẹ́ o débi pé ẹni tí ó pe èèyàn kan téèyàn 100 ó dáhùn torí mo nígbàgbọ́ pé ẹnìkan ó pe ẹnìkan èèyàn 100 ó sì dáhùn màmá ẹnìkan pè mí lórílẹ̀-èdè Amẹ́ríkà ó lóun kì í ṣoògùn ó lóun kì í ṣe nǹkan kan ó ní ṣùgbọ́n òun nígbàgbọ́ nínú Ọlọ́run mo ní irú Ọlọ́run wo Ọlọ́run ayérayé mo ní irú Ọlọ́run ayérayé wo ó ní tí ò pé méjì mo ṣe ṣàmọ́ bí ti ń lọ Ọlọ́run a máa pé méjì ń bò mí ó ní Ọlọ́run tí ò pé méjì màmá ẹnìkan pè mí ní ẹ dákun wòlíì ìyá tẹ́ gbé wá sórí ètò yẹn dákun ẹ fún mi nọ́mbà wọn mo ní ẹ má wọrí ẹ lọ gbọ́ program yẹn délé ó lókè ó ti gbọ́ ó ló máa pè wọ́n mo ní ẹ pè wọ́n bẹ́ẹ̀ ẹ bá ń pe nọ́mbà yín iṣẹ́ tó lùgbàlà rán mi ó lè jẹ́ wípé màmá ẹlòmíì sìmẹ́ǹtì ẹyọ kan lásán ní ọ̀rà tí ó sì yí ìpinnu ayé ẹ̀ padà. màmá mo kọ́kọ́ jí àkọ́kọ́ màá fún lówó sìmẹ́ǹtì ẹyọ kan ní tó kù mí lónìí. èmi ò fún lówó sìmẹ́ǹtì ẹyọ kan èmi ò fẹ́ mọ́rú bíríkìlà tẹ́ fẹ́ lò ọkàn mi. gbogbo àwọn bíríkìlà ìbájọ́ ọmọ ìjọ yín ìbájẹ́ kò sí nǹkan tó kàn mí. màmá àní mo fẹ́ máa rí yín mo fẹ́ yẹ kí àwọn aráàlú òyìnbó máa rí yín ká má gbàgbé ìtàn tá a kọ láti pàṣẹ yín sọ́dọ̀ wọn. màmá mo fẹ́ kan rẹ̀ round mo fẹ́ kan rẹ̀ mo mọ̀ pé àwọn kan ó gbé kíkun rẹ̀ tí wọ́n mọ̀ pé mi ò kí ń parọ́ ẹ pè fóònù nọ́mbà yín tí wọ́n lè pè pẹ̀lú WhatsApp ni mo fẹ́ o ẹ má pè fóònù nọ́mbà yín torí àwọn aráàlú èbó wọn fẹ́ láti máa call direct ọmọ wà stressful fún wọn ẹ pè WhatsApp nọ́mbà yín. WhatsApp nọ́mbà mi 070 30 83 48 91 ẹ tún nọ́mbà yẹn pè 070 30 83 48 91 ṣe rí
mọ̀mọ́ mo mọ̀ pé kí ọdún yìí tó parí ẹni tó la Ísírẹ́lì kọjá fẹ́ la ayé àwọn èèyàn kọjá. Amen. mọ̀mọ́ mo sọ gbà tí mo kọ́kọ́ débílẹ̀ kan ẹni kí ni kẹ́ ẹ fún mi. Mo ní kí ni kí n fún yín. Ṣé ẹ rí sá ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀? Ṣé ẹ rí lẹ́yìn interview tẹ́ ṣe lọ́jọ́ sí? Tí àwọn èèyàn wá ń pè mí pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ìyanu tó ṣe láyé àwọn kọ̀ọ̀kan gan mi gan ó ń jọ mí lójú. mo fẹ́ mọ gbọ́nù. Ó yà mí lẹ́nu. Mo wá ń ro kinní kan ọ̀pọ̀lọpọ̀ rò pé bóyá bí ẹ ṣe gbé mi wá lọ́jọ́ yẹn wọ́n rò pé bóyá èèyàn ńlá kan tàbájọ ọmọ wa fún nǹkan kan. Ṣùgbọ́n nígbà tó Ọlọ́run ṣe ìyanu àwọn tí Ọlọ́run ṣe ìyanu tó lò wọ́n fún ẹnìkan pè mí lánàá ó sẹ́ndí mẹ́sẹ̀jì sí mi wà lórí fún máa fi hàn ó ní mọ̀mọ́ Olúwa sì lò yín fún mi. mo fẹ́ mọ gbọ́nù. Mọ̀mọ́ Olúwa sì lò yín fún mi. Ọ̀rọ̀ àdúrà tá a kàn dẹ̀ wá gbà bíi pé. bí ṣeré. Ó dẹ̀ jẹ́ ìgbàgbọ́ àfúnṣe ìgbàgbọ́ ó lóun gbàgbọ́ ìrètí ti pín fún lórí nǹkan yẹn. Ó lóun ti sá káàkiri mo kàn ní ẹjẹ́ àgbàdua mo ní ẹ pè mí ní èní ọ̀la kó tó di wákàtí tẹ́ lọ bí tẹ́ fẹ́ lọ àdẹ̀gbàdua yẹn sà ṣé nígbà tó ń padà pè mí ṣé àgbégbà mi tẹ̀yẹ̀ bá tọ́nà bá lóye fún kankan ẹ̀rù gá ìyanu ní àwọn àtà bà wọn gan tọ́nà ń lò fún lẹ́rù ìgbà tó wá ń pè mí mi fẹ́ gbé kọ̀ yẹn torí yóò lọ àpíà níbì kan ni yóò lọ àpíà níbì kan mi wàá fẹ́ gbé kọ̀ yẹn mo ṣáà ń pè mo ṣáà rí kọ̀ yẹn mò ń pàtó wá lọ́wọ́ lọ WhatsApp ó wá ní màmá mo fẹ́ fún yín níròyìn ayọ̀ ẹ gbé kọ̀ mi wàá gbé kọ̀ ẹ̀ wọ́n á ní kí wọ́n bìí pé mo bí sí díẹ̀ pé mo dẹ̀ ń wò pé bóyá kí n pray fún yín lè fẹ́ sọ pé mò ń dúró torí lẹ́nu ìgbà yẹn mo ti ní time tí mo fi ń pray fún wọn o mo ti organize time ìgbà tó yẹ pé nǹkan tá a wà fún ní àti ìríṣẹ́ ni wọ́n bá tá mo ti ní time tí mo fi intercede kí ó lè convenient fún mi torí àwọn tó pè mí lórí ọ̀rọ̀ yẹn pọ̀ so mo á kúkú create time bíi 9 ìgbà mi ò lè jẹ́ 11 so máa pray fún wọn kálukú aṣọ prayer point and ẹ̀rí dẹ̀ tí ń tẹ̀lé ṣe rí ẹnìyẹn gbà tó sọ fún mi ó ní ó ní Ọlọ́run yín ó ní mo mọ̀ dúpẹ́ ó wá ń dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ti ẹ̀ lè fi nọ́mbà sí pé àṣé tí òun lérò pé ó lè ṣẹlẹ̀ ó wá give testimony yẹn. Ẹ máa wo ẹnìkan sọ nífẹ̀ẹ́ ló ti pè mí Ilé-Ifẹ̀ ó wá ní mọ́mì ó ní ṣé ẹ̀yin lẹ fẹ́ ra kámẹ́rà tí wọ́n sọ ọmọ ní rárá o bàbá aláwọdé ló fẹ́ rà ó ní òkè ó ní àwọn fẹ́ dá sí ó ní àwọn ní kẹ́ ẹ pè ẹ̀wọ̀n ní kẹ́ ẹ pè àwọn náà gbé mi wá sórí àwọn náà fẹ́ ra kámẹ́rà yìí. ṣe rí mo sọ kinní kan fún gbogbo ẹ̀yin èèyàn èmi ò ní gbé wòlíì elétò wá sórí ètò mi ṣe rí ìyàtọ̀ wà láàrin wòlíì elétò àti àwọn tí yóò fẹnu ẹ̀ gbàdúrà ṣe láwọn wòlíì elétò àwọn náà gbowó lọ́wọ́ rẹ̀ tán kà sí ìmọ̀dànù àwọn wòlíì elétò àwọn náà sọ pé kó mú nǹkan báyìí wá pé àwọn fẹ́ bọ́ fi ṣe àdúrà àwọn wòlíì elétò náà máa béèrè owó lọ́wọ́ rẹ̀ pé àwọn fẹ́ lórí òkè 7 àwọn fẹ́ gbàdúrà ọ̀sán 7 òru 7 àwọn fẹ́ gbà fún ọ èmi ò gbé wòlíì elétò kankan wá sórí prógráàmù mi tí wòlíì elétò bá ń bọ̀ kọ́ mọ́ gbọ́dọ̀ prógráàmù tèmi wá torí mi ìgbowó lọ́wọ́ èèyàn tí mo fẹ́ gbowó lọ́wọ́ ẹ fún n tó lè pè mí fún náà ní pé bọ́yọ̀ fẹ́ wá tó bá dẹ̀ ti di ọ̀rọ̀ wípé lọ mú omi kan kọ́ dàpọ̀ mọ́ kinní kan kó fi ṣe kinní kan èmi ò mọ̀ ń pa ẹ̀ torí mi ò kè ń gbé wòlíì elétò mi ń sọ pé wòlíì elétò ọ̀dá o ṣùgbọ́n lórí ètò tèmi èmi ò gbé wòlíì elétò wá torí wọ́n gbé tó bá bí mẹ́rin pé ṣó ṣe mí rí màá ló ṣe mí rí mo ti gbé wòlíì elétò bíi 3 wá tó jẹ́ wípé mo wá wò pé wòlíì oníhan ọgbọ́n tẹ tún gbà ètò lè rí ẹ ó ní abẹ́ rí nǹkan mo ti gbé wòlíì tó pẹ̀lẹ́ wòlíì tí ń fa gbórí mo ka mọ́ tí ń fa igbó lọ́wọ́ bóyá ní o ti àfibò mọ́ àwọn náà kò tí ẹ fi bò mọ́ kò tí ẹ àfibò fún mi mọ́ bóyá ló ní mo ní igbó mọ̀ ti pọ̀ ju àfilẹ̀ ìjọ kan ṣẹ́gẹ́ tiẹ̀ rú àwọn wòlíì elétò bẹ́ẹ̀ yẹn nǹkan oríṣiríṣi nǹkan ló lè gbàbẹ̀ yọ. Mi ì sọ pé ẹ̀ẹ̀dá o mi ì dárúkọ church kankan o mò ń ṣàlàyé wòlíì elétò tẹ́lẹ̀ pé tá bá gba owó lọ́wọ́ àwọn ará tá bá gba owó lọ́wọ́ àwọn èèyàn ẹ lè kà sí ìmùdànù.
ẹ pè náà báwọn kò ní lọ mọ́. nígbà wọn ti gbà tán fẹ́ gbà tán. ẹ sì gbépo lájà àtẹ̀ntọ́ bá gbà á lẹ̀ ó lè ná méjèèjì o. èmi tí mo gbé wọn wálé ẹ mọ̀ fúngun mọ́ o ẹ lé mi ní o torí ẹ̀ ni mi jẹ́ kí n gbé wòlíì elétò wá. àwọn wòlíì tó jẹ́ wípé ìwọ tó bá lẹ́mìí àdúà àwọn kan ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ń bẹ ní United Kingdom wọ́n ń bẹ káàkiri gbogbo àgbáláyé wọ́n mọ̀ wípé oògùn ò lè yanjú ọ̀rọ̀ àwọn ju àdúà lọ. ṣé rí àkókò yìí mo mọ̀ pé wọ́n fẹ́ràn àdúà wọ́n fẹ́ràn àdúà tó bá yẹ ká gbàdúrà yìí kò sí iye káàdì tí wọ́n lè fi èmi náà dẹ̀ ráàyè ẹ̀ fún wọn. ẹ mọ̀ pé iṣẹ́ téèyàn ti tọ́nà ti fíìlì ẹ̀ fún tẹ́lẹ̀ tó wábi tó fẹ́ pọ́ọ̀jì ẹ̀ sí dáadáa àdẹ̀jọ́ ń gbàdúrà yẹn Ọlọ́run dẹ̀ ń dáhùn. tí mo fẹ́ gangan nu. Ọlọ́run dẹ̀ ń gbọ́ ìyanu dẹ̀ ń ṣe. torí ẹ̀ mo ṣe kí gbogbo yín níbikíbi tí ẹ bá wà nílẹ̀ àti lókè òkun ìwọ tó bá ti ṣe oògùn ṣoògùn torí pé oògùn ọ̀bà kádàrá rẹ mú ó yẹ kó o ti mọ̀ pé àdúrà lọ́kàn. ìgbọ́n tó bá ti ṣètò tó o ti sanwó fáwọn wòlíì tó ti lọ òkè méje tó ti ra nǹkan méje tó ti ṣe gbogbo ẹ̀ ní méje méje fún ọ tó ò rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kankan ó yẹ kó o ti fura pé àdúrà lọ̀rọ̀ rẹ kù. mi ò sọ pé wọn dá o ẹ mọ̀ sí mi gbọ́ mi ìdákọ̀ chọ́ọ̀chì kankan o gbogbo chọ́ọ̀chì lọ dá o ẹ mọ̀ pé mi ìdákọ̀ anybody o ìwọ tó ti kọ́ fáwọn kan torí pé wọ́n ti gbá ẹ ó yẹ kó o ti mọ̀ wípé tó o dẹ̀ rí iṣẹ́ àmì tó o rí nǹkan kan nínú òpin ayé rẹ ó yẹ kó o ti mọ̀ pé àdúrà lọ̀rọ̀ rẹ kù. babaláwo kan èmi àti babaláwo kan jọ pàdé mo á ní babaláwo nìyẹn ẹ tó fi àwọn èèyàn tó wá sọ́dọ̀ yín sínú àwẹ̀ ni àwọn náà gbà àwẹ̀ ó nígbà tó ń ti sáré tí òṣìṣẹ́ olùsọ láwẹ̀ ló kù lọ́dọ̀ mo ṣe ń kí wa pátápátá níbikíbi tá a bá wà jákèjádò gbogbo àgbáláyé mo kí wa o lọ́kùnrin lóbìnrin wípé iṣẹ́ ajé tẹ́ ń ṣe kò ní dìṣẹ́ l'Amẹ́ríkà ní London ní gbogbo àgbáláyé àti ní Nàìjíríà iṣẹ́ ajé tẹ́ ń ṣe o kò ní dìṣẹ́. ṣé rí ọ̀rọ̀ tí màmá yìí sọ ìwọ kan sáwò ọ̀yọ́ ń bẹ̀ ntí ọba wa ṣe ń yọ tí ò dùn mọ́ nínú dákun mọ́ fọlọ́wọ́ bá bí ọ rábà ń fi sùúrù rábà ń bá ń gbọ́ kó wo nǹkan tán sọ ń bẹ̀ dákun mọ́ bí ọ ni torí màmá yìí èmi ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́ mo ti ṣe ṣàlàyé wípé àdúà ara ẹni kẹjọ gbà face to face o ò lè fi wé o ṣé tí ìgbà wọn náà rí wọn ti gbọ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ máa ń sọ wọn láwọn ti gbàdúrà lórí òkè àwọn ti gbàdúrà ní pẹ̀tẹ́lẹ̀ ìkẹ́ tiẹ̀ sọ fún mi ó lóun ti lọ sí prógráàmù kan ní Èkó òun ti lọ prógráàmù kan lórí òkè kan ó ní tó ń bá wálé báyìí ó lóun máa lọ bí ó lóun ti fira sínú bíríbírí ọjọ́ mẹ́sàn-án rí ó ní gbogbo ẹ̀ tupẹ́ ní kí ni máa fà á. ṣe rí Ọlọ́run mo sọ̀rọ̀ kan níbẹ̀ mo ní tá a bá gbàdúrà tọ́lọ́run ò bá dáhùn àtẹni tó gbàdúrà àtẹni tó gbàdúrà fún ẹ̀jẹ̀ wọn yẹra wọn. àméjèèjì. bẹ́ẹ̀ ni ibi èèyàn ti lọ gbàdúrà ó ní ṣe pẹ̀lú àdúrà tó fẹ́ gbà ẹni tó ń gbàdúrà fún náà ayé rẹ̀ ní ṣe gbogbo àti máa fẹ́ gbàdúrà fún máa kọ́kọ́ sọ fún ọ pé ṣé o gbàgbọ́ nínú orúkọ Jésù tí mo fẹ́ fi gbàdúrà fún ọ yìí tó bá lòun gbàgbọ́ ẹ sì ní gbogbo sẹ̀ránṣẹ́ Jésù kó tó ṣiṣẹ́ ìyanu á kọ́kọ́ béèrè pé ṣé o gbàgbọ́ kí ni kí n ṣe fún ọ tó o bá lòun gbàgbọ́ kò sí nǹkan téèyàn lè ṣe ṣé ẹni tí mo ń farú nǹkan bẹ́ẹ̀ ni pé ayé wa ní í ṣe pẹ̀lú àdúrà tá a gbà mo sọ ọlọ́jọ́ tí mo ládùúrà léèwọ̀ àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn míì àgbàdua mo ti rí ìdílé mi tẹ́ pé wọ́n láwọn gbàdúrà ọjọ́ méje nígbà tí wọ́n parí lọ́jọ́ keje ìjà náà fi parí. bẹ́ẹ̀ni. tíjà yẹn le gan sáré gbogbo ọjọ́ tán ti lò wastage. wọ́n kàn waste ẹ̀. Ọlọ́run máa ń gbọ́ wastage. gbogbo biribiri tágbọ̀ nítumọ̀. wastage. kò dẹ̀ sádùn àtẹ̀fẹ́ gbà sà tẹ́ bá fẹ́ parí ìdánwò àwa ẹnìyẹn ni kó fọgbọ́n ṣe. àwọn mo sọ fáwọn kan bíi gbà kan mo ní ìdílé ni àtọkọ àti àwọn ń wọ́ ọmọ wá ní àdúrà tá a gbà yìí Olúwa sọ fún mi pé òun dá ṣùgbọ́n ẹ̀gbọ́n ọjà ẹ̀gbọ́n ọjà lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ sá fún ìjà wọn ti ní mọ́mì ọ̀rọ̀ yẹn mo wá béèrè pé ṣẹ́ẹ̀sì já ìyàwó bá kẹnu bà sí jàǹgẹ́ tí wà lẹ́wọ̀n ti parí lójú mi ó kù kí wọ́n tún múra wọn ọmọ fara wọn ya lójú mu ní ó yẹ ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ṣe dùn ẹ rọra wọn lọ lẹ́yìn èmi ò ní àná tí tán fi ń ṣòfò àná tọ́ ni torí ẹni tí mo gbàgbọ́ mọ̀ pé mo gbà ń gbọ́ ó dẹ̀ mọ̀ pé mi ní gbẹ̀kẹ̀lé ní bómi òun ló dẹ̀ ràn mí ń sẹ́ tí bá gbàdúrà fọ tí ò bá gbà máa sọ pé kò yẹra rẹ wò mo wá sọ fún wọn pé ṣé ẹni gbogbo àdúrà tẹ gbà kódà títí tó fi di òní
wọ́n sì yọ mí lẹ́nu mi ìdá wọn lò mo ló dìgbà tí n bá rí seriousness nínú yín mo dẹ̀ rẹ́ni tó yẹ pé nígbà tó wojú Ọlọ́run bẹ́ẹ̀ yẹn mo ní kó kàn wá lálẹ́ ọjọ́ kan wà tọkọ ẹ̀ ẹ̀mí Ọlọ́run kàn ní kí n pray fún wọn mo dẹ̀ pray fún wọn lálẹ́ ọjọ́ yẹn mo pray fún mo gbé anointing oil tí mo ti bless mo ní yá lanu ẹ̀ tí mo dà sí ọ lẹ́nu ìkóṣù yìí tó parí kó dodidi ọmọ sínú ẹ̀ and to God be the glory nígbà tó sùn yẹn parí mo kàn jáde síta wájú church ló tàn jí wá láago 6 ọkọ̀ fún lẹ́nu bá dì mọ́ mi lẹ́sẹ̀ ó dẹ̀ fún mi jù rẹ̀ ó dẹ̀ sọ kí ló ṣẹlẹ̀ ní mọ́mì ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ tí àmì pọ́kàn tó fi gbàgbọ́ nìyẹn so ìgbà míì ẹni ẹ̀ ń gbàdúrà fún àwọn àdàdúrà nù ìgbà míì ẹni tí sì ń gbàdúrà náà máa dàdúrà nù ọkẹ́ ẹni tẹ́ ń gbàdúrà fún ṣe déédéé pẹ́pẹ́ tí ń gbàdúrà òun náà ní àwọn kankan tó ṣe tí ò dá ó ní àwọn àìṣedéédéé kan lọ́kàn so ìdí nìyẹn àtẹni tí ń gbàdúrà fún àtẹni tí ń gbàdúrà àwọn méjèèjì lọ́kàn wọn gbọ́dọ̀ ṣe déédéé tádùá ó bá gbà ṣùgbọ́n kò sí tá a béèrè tọ́lọ́run ò dá ètí ò bá dá kò ní ṣe ni. Please and please, to everyone out here on our YouTube channel, before you do anything, before you pay to any herbalist on this our YouTube channel, please make sure you contact the owner of this YouTube channel, the owner of Yorubadun Online TV, because information reaching us is that a lot of herbalists on this Yorubadun Online TV channel are collecting a huge amount, a very huge amount of money from people who stay abroad, and some of them, some Nigeria clients, they collect a whole lot of money from them, and some of the herbalists might end up, after collecting the money, they end up switching off their phones, not picking the calls. Some will even tell you they've done the work and no changes, nothing. Please and please, we know times are hard. You are abroad out there in the cold, facing all sorts of things, your daily hustle, you go in day and night and hustle, and someone just to help you to solve a spiritual problem is just billing you a hefty amount of money. And after paying it, nothing comes out of it. It hurts a lot. I know the feeling, the emotion you get, I know, I don't want. So please and please, to avoid all these issues and misconceptions, please do well to contact the owner of Yorubadun Online TV. I mean, the owner of this channel right now. Do well to contact him before paying any money to any babalawo or any herbalist, any spiritualist on this Yorubadun Online TV. In case you do your thing by yourself without telling anybody, please know that you are at owner's risk. You are at your own. We will not be responsible for any of it, because we are now informing you before you pay anything to any babalawo. Let us know. Let us know how the progress is going. Is this person responding to my call? Let us know so that we'll know how to get them, because we are the one going out there to interview them. So we'll know what to do about it. You know, this person is working. You call him, the owner of the Yorubadun Online TV channel. You call him to inform him, oh, this person is on my work. Oh, I'm calling this person, is not answering. So we will know how to help you to tackle it, because it's not easy out there. To make money is not easy. Now, let alone somebody that doesn't work for it to come and just have it all to his or herself is not very, very good at all. So please and please, I am begging each and every of our viewers and our fans anywhere all over the world, I am begging you in the name of the Lord, or anything you hold dear and sacred, before you pay to any herbalist on this channel, please and please do well to confirm or consult from the owner of this channel. Thank you very much for your views and everything. Thank you. Please don't forget to subscribe, like, and share. Thank you very much.